káwọ̀ padà sórí ètò yìí, ètò wa Miliki Express. Èní mo sọ fún yín pé ètò tèní ètò tó yẹ pé ó yẹ ká fi yẹra wa wò ni. Ibo ni mo bá dé? Ibo ni mo ti bẹ̀rẹ̀? Kí ni àwọn kan tí mo ṣe lọ́wọ́lọ́wọ́? Bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn tá à ń sọ lé ní àwọn tẹ́pọ́n tí wọ́n wà láyé wọ́n tún ti àwọn tó tẹ́pọ́n ti kú tó ti jìyà iṣẹ́ yìí àmọ́ tí wọ́n ti lọ láìsí nǹkan kan. Tó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ pé àṣeyà kẹ̀kẹ́ yìí nìkan làwọn èèyàn dìde fún. Wọn ò mọ bí nǹkan tó ń go through. Lẹ́yìn náà Kí lójú wọn rí? Bá ipò wo gan lọ wà? Àwọn bàbá ó yẹ ká àwa ọmọdé ìsìn ká dìde ni. Ẹ jẹ́ lọ wo bàbá báyìí sàtì ẹ̀rí mọ́. Wọn ò kú wọ́n sì wà láyé àmọ́ àbúrò wọn mọ́. Ẹ jẹ́ ká lọ wò wọ́n. Nígbà tó bá kú la sì máa dìde lọ́wọ́ kóra wa ní kí wọ́n máa sunkún. Bàbá kan ti lọ, bàbá kan ti sùn. Jẹ́ káwọn Lèkìnsìn. Lèkìnsìn wà ti pẹ́. Màá tún sọ pé mo sì kéré nígbà yẹn Lèkìnsìn. Lèkìnsìn onírọ́. Onírọ́. Ilé ló ẹsẹ̀ ti Chicago. Ilé ti Chicago dé. Ó ń gbàbẹ̀ lọ sí Amsterdam. Iṣẹ́ ẹ̀ ló ń ṣe. Nígbà ìbọn àbúrò ṣe jẹ́ ọmọ nítorí nípa nífẹ̀ẹ́ wọn. Àmọ́ nísìnyí àìpé wọ́n ti fi kú ṣe fàjẹ́. Lèkìnsìn ló ṣe ọba Adédàpọ̀ nínú Kòtò Ayé fún àǹfààní torí àwọn ará ilé mi lè má mọ ẹni tá a pè Lèkìnsìn. Kòtò Ayé gbogbo wọn mọ ẹni tó ṣe ọba Adédàpọ̀. Iṣẹ́ ti pọ̀ láti ayé ìgbà táwọn gbogbo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ilẹ̀ kìí ṣe tiwa. So ọba Adédàpọ̀ yẹn ní fíìmù tí ó ti pẹ́ ló sọ̀rọ̀ ń pa ẹ̀. Ọba Adédàpọ̀ yẹn fíìmù tí ó ti pẹ́ ni. Tó bá àwọn náà ti fi kú ṣe báyìí, ó ti fi kú ṣàgbà gbogbo àwọn yòókù báyìí wọ́n ti lọ. Wọ́n ní ká tún lọ kásẹ̀ ó ní ṣùgbọ́n tó ṣe ń gbà kan Tolúwa nílẹ̀. Wo sinimá yẹn wáyé pé sinimá tó lágbára ni. Sinimá tó ṣe é fọwọ́ sùn tẹ́ pé gẹ́gẹ́ tọmọdé kan má tún wò ó sí i, á ṣe tẹ́lẹ̀ pé wọ́n ṣe lánàá ni. Àwọn èèyàn ti ń rà á nítorí kọ́ mọ wọ́n lè wò ó. Wọ́n tún rà sílé. Èèyàn tẹ̀lé wó lẹ́niwẹ̀ lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì dé ìbáyìí sí. Kí ni mo fẹ́ fàyọ àwọn èèyàn wà nínú ẹ̀ nínú Tolúwa nílẹ̀ rẹpẹtẹ tó yẹ pé púpọ̀ nínú wọn ò sí mọ́. Àwọn òṣèré jàǹkànjàǹkàn. Sí àwọn èèyàn dẹ̀rọ tí wọn. Wọ́n bàbá Ògúngbè l'Abẹ́òkúta. A tẹ̀ sọ pé àwọn wọn tẹ̀síwájú iṣẹ́ wọn. Àmọ́ kí là ń ṣe ní ìrọ̀lẹ́ bàbá yìí. Wọ́n filẹ̀ fún wọn, wọ́n filẹ̀ fọmọ, ọmọ kọ̀ǹtínú. Lórí bí iṣẹ́ ta bá ń ṣe, òṣà tá a bá ń bọ́ tàbá fi wọn mọ́. Ó máa parun ni. Ó tó lọ sọ Ọláyẹmí. Lóòótọ́ kò yẹ ká kán gbàgbé wọn bẹ́ẹ̀. Ó yẹ káwọn èèyàn àwọn ọ̀dọ́ tó wà ń sìn tó jẹ́ onítíátà tó wà ń sìn kó tiẹ̀ pera wọn jọ kó ṣe mítìn. Kí la lè ṣe? Kọ́ lọ bá gọ́ọ̀mẹ̀ntì ẹ ràn wá lọ́wọ́ bí kìíní ìṣe ń lọ kò àwọn kọ́kọ́ tẹ́pà fẹ́ máa rántí. Ó ní bàbá Ògúngbè bàbá Ògúndé àwọn yẹn fi ara ṣiṣẹ́ àwọn gọ́gọ́ là ń pè ní tíátà. Àwọn gọ́gọ́ ní ANTP. Àwọn gọ́gọ́ là ń pè ní tíátà bí ìmọ̀ye táwọn jẹ láyé ìgbà yẹn. Olórí ni wọn olórí ṣé ẹ̀sìn ti wà láyé ìgbà tí wọn Ọláyẹmí. Olórí ni bàbá Ògúndé. Olórí ni wọ́n, aṣíwájú ni wọ́n. Bẹ́ẹ̀ni aṣíwájú àwọn gọ́gọ́ ni wọ́n ní tíátà. Àwọn gọ́gọ́ là ń pè ní eré orí ìtàgé. Torí wọ́n sọ pé gbà yé wọn wọ́n ní kò sí pé à ń ṣe wọ́n ní live ló máa ń gbogbo ẹ̀. Kò sí fíìmù kò sí sinimá. Kò sí pé fíìmù tàbí kankan. Ìtàgé yẹn náà wọ́n ní tó bá wà ní sẹ́tà tó bá wo iṣẹ́ wọn kò sí pé máa strong tó wá máa gbọ̀n ni. Ó ń ṣe ìtàgé mànàmáná. Kì í ṣe ìtàgé mànàmáná wọ́n máa gbọ̀n torí àwọn story tó máa ṣe kò sí pé bí a trick ability live ló máa tó bá ní àwọn àgbàlagbà dé wọ́n máa dé lóòótọ́ ni.